Ẹ káàbọ̀ sí ìròyìn àṣà Yorùbá TV níbi tí a ti ń sọ àwọn ìròyìn tó jẹ́ ojúlówó. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ lórí ìkànnì yìí, a ò ní bá yín sọ àwọn ìròyìn tí kò kìí ṣe òtítọ́, àwọn ohun tó ń lọ ní orílẹ̀-èdè wa tí a lè fi kọ́gbọ́n àti oríṣiríṣi àṣírí ló wà nínú fídíò yìí. Ẹ bá mi like, comment, share, subscribe. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Ọjọ́ tí bàbá wa Sunday Igboho tí wọ́n fi gbé ọ̀rọ̀ kalẹ̀ lọ́jọ́ yẹ ẹ wá wọn tí Gani tó wá ń sọ̀rọ̀ bí 20 ọdún ọkùnrin obìnrin yẹn ẹ wo bó ṣe ń sọ̀rọ̀. Ìtàn burúkú àwọn àgbà kò tàn. Ìgbà yẹn làwọn ọlọ́gbọ́n àwọn olóyè àwọn ọba ni wọ́n ti mọ̀ yí pé ẹni tó lọ rán ìlérí yìí. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n ìgbà tí ọgbà ní ìsìn wọ́n ti lù wọ́n gbà. Because yóò sì ṣe rí nìyẹn because kò tún lè pérí mọ́. Ẹgbẹ́ sì ló sìn eléyìí ọba yẹn. Ẹlẹ́ẹ̀kejì Ìlọrin tí bàbá Sunday Olórí Igboho lọ àwọn alálẹ̀ ni wọ́n rán lọ síbẹ̀. Wọ́n tó sì lọ síbẹ̀ náà ni wọ́n ti fún yẹn ibẹ̀ ni wọ́n ti fún ní akọgun. Ẹgbẹ́ sì ní sìn fún gbogbo àwọn àtàbà ń bá gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lọ. Gbogbo bá ṣe ń jagun látọ̀ láti ìgbà yìí tí wọ́n ní wọ́n fọ lóyè wọ́n ṣe kínní kankan. Ṣùgbọ́n ní wọ́n tí wọ́n dé Ìlọrin báyìí ni wọ́n fún wọn ní oyè. Ẹgbẹ́ tí wọ́n sìn tí ó sì jẹ́ pé wọ́n ti fi wá káàkiri ayé pé ẹ̀sùn ẹni yìí gangan ní olórí wa. Ẹni tọ́lọ́run rán. Ṣé wá rí àdúrà tí ìyẹn bẹ̀rẹ̀ jẹ́ kí gbogbo wa mọ̀ gbà láyé kọ́lọ́ ọba lọ́dún tí ò ní ọba tó láyé tó lọ́run kọ́ mọ̀ fi kú tó yáwó kọ́ mọ̀ fi pa bàbá yìí. Àṣẹ. Àwọn méjì ẹni wọ́n jẹ́ àwọn ẹ̀dá tó ṣe pé Ọlọ́run fẹ́ lò fún wa lásìkò yìí fáwọn ọmọ Yorùbá. Ṣùgbọ́n tá a bá ti ráàyè ju àwọn méjèèjì tá a bá ta wọ́n dànù àti rí mọ́ Yorùbá yóò. Àwa kan ò lè ta wọ́n dànù, àwọn tó fẹ́ ta wọ́n dànù nìkan ta wọ́n dànù. Ṣẹ́yà wà kan àgbọ̀n kankan ti gé tiwa lọ. Àkọ́kọ́ náà ni bàbá wa Olóyè Igboho. Ẹni kejì náà ni bàbá wa Tinubu. Àkọ́bí ọdún olódòdó ẹgbẹ́ tí mi ń sìn. Sẹ́wọ̀n yìí pé tí ì bá ṣe pé ẹ fún wa ṣẹ́jú kan lórí fóònù. Ẹ ní sùn lórí fóònù, à ń gbọ́ yín. Okay. Tí ìbásọ́lá Sunday Igboho wọ̀n láì mú fọ́nà ọba búra. Àwọn abáàlì tí ó ti wọlé Yorùbá tán yányán báyìí. Wọ́n ti fi kọ́lá ṣe Sambisa. Ṣùgbọ́n bó jẹ́ kí àwọn ilé kan dájú wípé ìdáríjì bàbá Olóyè Igboho ni àwọn ọba aláyé táwọn fẹ́ nu àbùkù kànjọ́ kìíní àná àwọn náà ni wọ́n wá ṣiṣẹ́ lónìí. Wọ́n ṣiṣẹ́ lábẹ́lẹ̀ wà ní rò pé wọ́n ń jà wọ́n ṣiṣẹ́ lábẹ́lẹ̀ gidi gan. Ṣùgbọ́n àdúrà ló kù àǹdẹ́ ọwọ́ akọ bí a ṣe mọ̀ ṣàdúrà fún wọn tó lọ́wọ́ mọ̀ pé wọn lókè lọ. Tó bá wu ọkùnrin obìnrin tó gbà fún ga ẹ̀ tí ò bá gbà fún ga ẹ̀ wọ́n lù mọ́ gbà ni ẹ ṣeun gan adúpẹ́ ẹ bá wa gbóhùn sókè lórí fóònù bí kẹ́ fà já ẹ máa lọ sí péjì tó péjì àwọn tó kù ẹni tí mo fẹ́ jànà ẹ máa lọ sí péjì àwọn tó kù ẹ máa sọ̀rọ̀ dáadáa tí wọ́n lọ sí péjì Yorùbá Wùgbà ẹ fẹ́ fà já ni ẹ sọ̀rọ̀ sókè. Kò sí ẹgbẹ́ tí wọ́n ti jẹ́ náà ni tí wọ́n ti gbé kí wọ́n fàdá kí wọ́n fàdá náà ni Yorùbá Wùgbà ṣe ayúrọ̀ Yorùbá Wùgbà ṣe ayúrọ̀ kí ẹ rí mo kọ́ kí yín kú ọdún kẹsàn-án pọ̀pọ̀ ọdún láyé gbogbo oore ibẹ̀ láyé àtọ̀run kọ́lọ́run ṣe fún yín ẹ̀mí gbogbo àlàáfíà ní àfi lórí ayé ó ṣe fún yín ó dá yín lágbà ọmọkùnrin ẹ̀mí Yorùbá nìyàn tí ẹ̀ ń pàṣẹ ìpariwo yìí Ọlọ́run jẹ́ pariwo lásán gbogbo alájọ débẹ̀ láyàtọ̀ àlàáfíà ṣe rí àkọ́kọ́ nípa ti olóyè Ọlọ́run kẹ́mi olóyè Ògùn bàbá Awólọ́wọ̀ àwọn àgbààgbà tí wà lówó sọ pé ẹnìkan ń bọ̀ yóò dé tó bá dé ẹ tẹ̀lé Sunday náà ló dé o náà ló lóhùn ìbò tó dé yẹn àwọn àgbà wọ́n ti rí pé ilẹ̀ Yorùbá padà dá dúró lágbára Ọlọ́run ṣùgbọ́n àsìkò ló tó tí gbogbo àwọn bàbá òye tó ń sọ yìí àsìkò ló tó àsìkò bá ti tó
àsìkò ló tó ẹ̀yin náà mọ ọdún tí Yorùbá ti wà nù wàhálà ni. Ó pọ̀ wàhálà yẹn pọ̀. Ọ̀dà wọ́n fẹ́ sọ kéde kan fún yín ẹ bá kiri Áfíríkà káàkiri gan gbogbo Áfíríkà tẹ́ ẹ̀ káàkiri gan ìlú òní ń jìyà bí Nàìjíríà sì ń jìyà pẹ̀lú gbogbo ọ̀tá níláyé. Ẹ wá gbogbo ọ̀rọ̀ wa àwọn UK wọ́n kúlẹ̀ àwọn Fúlàní lọ́wọ́ Fúlàní náà tó wá fojú rẹ̀ ẹ wo orú wàhálà tí wọ́n ń dààmú wa nílọrin bẹ̀yẹn nílọrin ẹ bí Ṣúgàmbàrí pé ń san ọba Yorùbá nílọrin bẹ̀yẹn Yorùbá wuyẹ máa pa sókè àwọn ọba tí ń bẹ nílọrin Kwara yẹn kó máa sọ̀rọ̀ kó máa bẹ̀rù Ṣúgàmbàrí mọ́ kó máa sọ̀rọ̀ lókè. ọdún fíṣù wọ́n máa là báyìí. Etí bá ń dùn wọn kó sọ jáde etí bá ń dùn wọn kó sọ jáde kó sọ lọ́kàn torí sẹ́yìn gbogbo àdúgbò tí a máa gbé yóò mọ̀ hàn lára èèyàn ìlú tí a máa gbé yóò mọ̀ hàn lára èèyàn tí a bá bí wọn sílùú kan ọmọ tí a bá bí sọmọ Amẹ́ríkà ní ìsìn ẹ rí i pé tí a bá sì wá abẹ ní wọn wù. Bẹ́ẹ̀ni o. tí wọn bá gbé àárín àwọn ewúrẹ́ àárín àwọn àgùntàn àárín àwọn ìwà àwọn olùdíje wọn wù. yóò dá. ó lè ṣe kó àwọn ẹranko àwọn tí bá wọn lùsùn kẹ́ ṣe kó pọ̀ mọ́ àwọn èèyàn. ó lè rọrùn ẹ wà láti ti ṣẹlẹ̀ nílọrin bẹ́ẹ̀ lọ́pọ̀ àbọ̀ ni wọ́n ti rí inú wọn dùn ló jẹ́ pé iṣẹ́ ọ̀sẹ̀ lánàá yẹn gbogbo ẹ̀ lódùn wọ́n kàn dákọ̀ Fúlàní wọ́n sọ Fúlàní ni wọ́n ní Fúlàní ni wọ́n ní bá ń lé àwọn Fúlàní sí gbó wọ́n bá ń lé àwọn Fúlàní sí gbó. àfẹ́fù kí tọ́tà ni máa sùn ọ̀ ní ìtàbàdé. àmọ́ pẹ̀lú sọ pé akéde kan ní àbáwọ́sá Fúlàní ń dá ọ láàmú kẹ́ Yorùbá ò lè rí mbẹ̀. wọ́n tún wá ń ṣe wá wọ́n tún wá kéṣe ẹ̀sìn Islam náà ń ṣe o ẹ̀sìn Islam kan ní ń jẹ́ ẹgbẹ́ sọ pé sàdá kankan náà kéṣe ẹ̀sìn Islam wọ́n ń parọ́ wọn mú kiri ẹ̀ wá láti wá fi gbalẹ̀ ni láti wá fi jà wá lólè ni. gbogbo àfàtọ́mẹ́lọ́rùn tọ́ni kẹta tó jẹ́ kí onígèlè àtàwọn tí alágbára tẹ́rì kẹrì olè kọ́kọ́ sọ̀rọ̀ nù wọn mọ́ olè kọ́kọ́ sọ̀rọ̀ nù wọn mọ́ olè kọ́ sọ wá sí pé wọ́n ṣe ń pa wá yìí kò dá o kí ni ṣé wọ́n bẹ̀rù Ṣúgàmbàrí. àwọn fámìlì wọn náà pa Yorùbá náà kí lẹ́wẹ́ kan sọ. àwọn ọ̀dà kó fi ẹlẹ́ wálẹ̀. ó dà ẹ ṣe nǹkan fún ọkà tó gbé kọlẹ̀ lómi ẹ ṣe àdúpẹ́ àwọn Yorùbá tẹ́lẹ̀ ń bú mi bẹ̀ yẹn jánujánu no go to palace for your jánujánu gift bàbá ò ní máa fẹ́ mi ní gift tèmi láwọn ò mọ̀ mí ayé la ọdún ìtẹ̀lẹ̀ sí wọn lè sọ bàbá mi ò lè sọ ọlọ́wà gbọ́n sọ tó máa mọ̀ mí tí mo bá ti tọ́ fún wọn mi ò sí ń lé. ọmọ dáadáa ẹ̀mí àágùn ń búburú ayé kò ní ṣe ọkùnrin lọ́lọ́run dẹ́ o kàn wáyé lóbìnrin ni Ọlọ́run á máa rìn ẹ́ lọ́wọ́ gbogbo àdáwọ́lé aláṣeyọrí rere mo fẹ́ fún ẹ lórí ẹyọ kan. Ganiyu lóòdì Ganiya Ganiyu lóòdì Ganiya ó kájọ kọ́ lórí ìtẹ́ òní ìlú Àkúrẹ́ o Ganiyu lóòdì Ganiya ọmọ òró lèmi náà mo wà gan àná mi ní ẹ o Ọlọ́run á wà pẹ̀lú ọmọ dáadáa ní ẹ Ọlọ́run á máa rìn ẹ́ lọ́wọ́ síwájú sí o ti gbọ́ ó dàbọ̀ sá ẹdún náà bó la já sí báyìí mo máa bá Barrister lọ kọrin ni Ganiyu lóòdì Ganiya Ganiyu ó yẹ kẹ kọrin birthday fún mi orin Ganiyu lóòdì Ganiya lẹ wá kọ ẹ kó mi jà wíwá bàbá wò lóde ẹ bá wà gbóhùn sókè hello ẹ kálẹ́ o ẹ kúrẹ́ ní àsìkò yìí o. Yorùbá òyì mo fẹ́ béèrè kẹ́hìn. lọ́wọ́ ta ni. ǹjẹ́ o ní ẹnìkan tó ń tírèènì kalẹ̀ báyìí. mi ò ní kánjú kù kí ló dé. because irú tálẹ́ǹtì tọ́lọ́hún fún ẹ at least fẹ́ ká nírú rẹ̀ bíi mẹ́ta lásán nílẹ̀ Yorùbá yẹn there is no any problem again. so àkọ́kọ́ náà mo kọ́ rọ̀ kódà kó ṣe àwọn ọmọdé bíi mélòó kan kó try kó máa train wọn gbogbo ẹ náà fún ọjọ́ wájú ìbáwí then again mo ń ṣe ní happy birthday Ọlọ́run bá yóò fọ́ ní ẹ̀mí gbogbo àtàláfíà ara àti ohun tí àlàáfíà tẹ̀mí gbogbo yóò jẹ Ọlọ́run bá yóò pèsè rẹ̀ fún ẹ. again Yorùbá wí mo máa ń sọ̀rọ̀ kẹ́ ṣẹ́rẹ́ ohun tí Ọọ̀ni ṣe yẹn ẹ̀ tí ì rí nkẹ̀kẹ́ òun ojú táwọn fi wò kìí sóògùn o kìí sóògùn
tẹ́ bá wo tẹ̀rí yẹn bí ṣe ń lọ yẹn mo ti sọ mo ní Gani Adams yóò padà pọ́ìsì ara rẹ̀ fún mi because ohun tó ń lọ lábẹ́lẹ̀ àti ohun tó ń lọ yẹn tó hẹ̀ sójú at the end of the day àwa Yorùbá á bọ́ ló pẹ̀rú àmọ́ á farabalẹ̀ ni kámọ́ kẹ́jú láìpẹ́ láì jìnnà kí bàbá ọ̀sà wọlé lẹ́ẹ̀kejì nígbà náà làwọn yóò rí yanu eléyìí wọn ò tí ì rí ìgẹ̀kẹ̀ Ọlọ́run wà pẹ̀lú yóò fún wa ní àlàáfíà sínú gbogbo àlàáfíà rẹ̀. ẹ bá ti wọlé bá a ti ìṣẹ́jú méjì. Ganiyu ló di Ganiya ó dùn mí pé ọjọ́ ti lọ ó yẹ kí n pè wọ́n ní pé kọ́kọ́ mi bẹ́ẹ̀ ti lè fún wọn ní bàbá yẹn ní ohun o ebi tí mo láìkì barista wọ́n ní ohun o Ganiyu ló di Ganiya ẹ bá gbọ́dọ̀ Ganiyu ló di Ganiya. ẹ ló màámi. ẹ ní dààmú mà. àmì o àmì ẹ kú ọjọ́ bí. Happy birthday to you. Happy birthday to you. Yorùbá wuyì. Happy birthday to you. Àgbélàndé. Happy birthday to you. Ẹ kú oríire. Ẹ ṣeun. Happy birthday to you. Èmi ní àṣekú ọdún láyé o. Yorùbá wuyì o. Ẹ kú oríire, ẹ kú ọjọ́ bí. Mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó tún jẹ́ kẹ́ tún rọ́dún mi. Àdúpẹ́. Nínú àlàáfíà ara. Àdúpẹ́. Ẹ ò sí nínú rọ́jú jẹ. Ẹ ò sí nínú rọ́jú mu. Ẹ ò sí nínú ipò tán ní kán lọ wẹ́jẹ̀ wá kán lọ wómi wá fún yín. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. A fi yìn f'Elédùmarè. Ọba tó mú yín rí ọjọ́ òní láyọ̀ àtàlàáfíà. Yorùbá wuyì o. Obìnrin rọ̀gbọ̀dọ̀. Akíkanjú obìnrin. Obìnrin bí ọkùnrin ni yín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó dá yín sílẹ̀ Yorùbá. Ẹ ṣe fún yangàn lọ́mọ láya níyà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo wá dúpẹ́ lọ́wọ́ ìyá àti bàbá yín. Mo dúpẹ́ lọ́wọ́ ìyá yín o. Mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Ẹ̀rọ jò ní Yorùbá wuyì. Àwa CNN nílẹ̀ Yorùbá. Obìnrin gbọ̀gbọ̀dọ̀. Mo kí yín mo ní ẹ kú oríire. Yorùbá wuyì. Ọdọọdún là ń rọ́rọ́gbó o. Ọdọọdún là ó bá rí ọ. Àṣẹ. O ò ní wà nínú àìníjẹ. O ò ní wà nínú àìsàn. Lágbára Elédùmarè ọba. Obìnrin tatata. Obìnrin akọgun. Akọgun ni a ò Yorùbá wuyì ẹnu rẹ ti jagun. Jagun. Ẹ ṣẹ́gun Fúlàní. Ẹ ṣẹ́gun jagun. Ẹ ṣẹ́gun àwọn ọ̀tá pátápátá. Yorùbá wuyì mo gbé fún yín o. Ẹ ṣeun mo dúpẹ́ gan-an ni. Ìwé mímọ́ sọ wípé ẹ̀rọ̀jà bí iṣu sí àjù sí ẹ̀bá odò. Tí yóò máa mú èso rẹ̀ jáde ní àkókò rẹ̀. Bẹ́ẹ̀ ló máa rí fún yín Yorùbá wuyì. Ẹ̀yin ló gbé ìsọnù bí ò ṣe bí ọmọ. Yorùbá wuyì o. Mo nígbà tí Yorùbá land bá jiná tán. Kò ní bá ọ lórí àìsàn. O ní wà ní dùbúlẹ̀ àìsàn o. Àjọ máa jẹ́ ni. Àjọ jẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́. Ìyá mi Yorùbá wuyì. Àwa CNN. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Pẹ̀tù rọjò ní lágbára Ọlọ́run. Ìyá mi. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa. Bọ̀dá Àdìsá, ẹ kú oríire. You are so lucky o. Láti fẹ́ Yorùbá wuyì. Ẹ ṣe ẹ wá mi pàtẹ́ wá. You are so lucky. Yorùbá wuyì. Ṣé ẹ lọ́mọbìnrin o? Ṣé lọ́mọbìnrin kí wá bá yín dáná? Àwọn mi kéré. Ṣé lọ́mọbìnrin kí wá bá yín dáná? Ìwà yín wù mí. Ẹ mọ̀ àjẹkẹ̀lẹ̀ ọ̀rọ̀ ọlọ́gbọ́n obìnrin ni yín. Ọlọ́gbọ́n obìnrin ni yín. Pòfẹ́sọ̀ ní yín pẹ̀lú o.
Yorùbá wuyì ẹ kú oríire. Ẹ ṣeun olùfẹ́ ìyá mi. God bless you. Àṣẹ Èdùmàrè. Thank you ma. Happy birthday to you, ìyá wa. Ẹ ṣé mo dúpẹ́. God bless you. Eléyìí bàbá mi dúró tì í. Ẹ ṣeun gan ni. Àmì o. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ jẹ́ kí Bádé sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bàbá wa kábíyèsí o. Ọba Ògúnwùsì. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Jẹ́rí kan tí mo fẹ́ fà jáde nínú ọ̀rọ̀ wọn. Ọ̀rọ̀ bàbá yẹn yà mí lẹ́nu. Nígbà tó ń sọ wọ́n ní ṣé mi ò mọ̀ pé wọ́n bú mi Sunday bú mi ni. Kóìkì wà ń bí báyìí. Ó dojú bolẹ̀ kíá. Ó dojú bolẹ̀. Ṣé ni ìmọ̀ pé wọ́n bú mi ni? Ó ní ṣùgbọ́n ọmọ wa ni. Ọmọ wa ni wọ́n. What a great man. Bí lídà ṣe máa ń ṣe nìyẹn. Bẹ́ẹ̀ni. A dúpẹ́ fún bàbá wa Sunday Igboho. Ẹ̀yin onísùúrù lọ́lọ́run wà. Ẹni tó máa jẹ lídà kì í ṣe nígbà tí oríṣiríṣi ìdọ̀tí ló máa dà sí lára. Kò ní máa gbọ́ gbogbo ìdọ̀tí yẹn. Bàbá yìí fara gba ìdọ̀tí ẹ̀ gbé gbogbo ẹ̀. Look at where he is today. Ọlọ́run ló yàn fún wa. Lágbára lọ́wọ́ Olódùmarè. Lágbára lọ́wọ́ Olódùmarè. Ọwọ́ ọ̀tá ò ní ká wọn. Àṣẹ àti gbogbo wa. Àyínlọ àyíbọ̀ báyìí lọ́wọ́ yẹnu. Àwọn àti wẹ́ẹ̀pù wọn ò ní kú lójijì lágbára lọ́wọ́ Ọlọ́run. What a great success. Wọ́n lọ tún fẹ́ ìrẹ́pù ní pọ́tá. Nígbà wọn nílò èkó ní pọ́tá kọ́ọ̀dù. Àwọn ọmọ àlè Yorùbá kan tẹ̀sẹ̀ pé kò lè wá sí kámẹ́rà, kò lè ṣe kíní kan. Shame on them. Ìyá mi, ẹ máa dé tó nìṣó. Àǹbàbọ̀ ẹ ṣe ìgbọ̀nà àti God bless you. Àwọn Yorùbá wuyì fàǹsì mi ìmọ̀ kan tí mo fẹ́ sọ. Just give me one reason. Ẹ kọ fún mi ní reason kan tí mi fi ní like Yorùbá wuyì fàǹsì. I just want somebody to give me one reason tí mi fi ní love yín. Ẹ bá wa gbé sókè bàbá mi. Mr. Mike wọ́n ti fún wa lówó birthday o. Ẹ ṣe ọmọ yẹn wà lọ sókè. Thank you for the super sticker. Wọ́n wà lọ sókè. Ẹ ṣe bàbá mi. Thank you sir. Ìwọ pẹ̀lú ọmọ mi lọ́jọ́ ṣe birthday lọ́jọ́ kan. Well, August 3rd. August 3rd bẹ́ẹ̀ ni. Wow. Ebi àwọn náà jẹ́ ti bi tèmi. Kí ló wí? Mo ní àwọn náà ọmọ yìí yẹn náà àwọn náà jẹ́ ti bi tèmi. Dájú ẹ̀dẹ̀ ẹ̀rìn àwọn ẹ̀yin méjèèjì ní ìlú. Àwọn ọmọ Leo máa ń jẹ́ tù gan. Ẹni brain wà lórí ẹ̀. Ẹ ó ní brain òkè. Brain yọ máa brain. Òótọ́ ọ̀rọ̀ mo sọ fún ẹ. Ọlọ́run á dá gbogbo yín sí ẹ̀mí rí bàbá ẹ̀. Ọlọ́run ọba aláàánú tó fọdún kọ̀ọ̀kan dùn yín. Àwọn fi ìlọ́pọ̀lọpọ̀ a máa fi kò fún yín pẹ̀lú àlàáfíà. Àlàáfíà ló jù. Àlàáfíà ló gbọ́n rẹ̀. Ọlọ́run tẹ̀mí ẹ̀ sí òní sùpù ọmọ o. Òní sùpù ọmọ sẹ́yìn. Àṣẹ ìgbà. Ẹ̀yin wọ́n pẹ̀lú ọkọ ẹ̀ ń dùn ara yín gbó dáadáa. Lágbára lọ ẹ̀ rí àwọn ọmọ yín. Ọjọ́ ilé àwọn ọmọ ẹ̀ aṣojú ẹ̀mí ẹ̀ lọ́wọ́ wọn ni tó ṣẹ́jú kan fún ẹ̀ lágbára Ọlọ́run. Ẹ lọ́wọ́ ní Ile-Ife. Fún nǹkan tó ṣe lánàá ó jáde. Ó jọ mi lójú. Ó pé ọ̀rẹ́ mi ní New York. Oníwo kan tó dánwò lánàá. I'm very, very happy. I'm very, 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 very happy. Ọní àwọn ó jọ mi lójú. It surprised me. Fún nǹkan tó ṣe fún Sunday yẹn. Àwọn ọmọ ní Yorùbá ká máa yọ ni. Yorùbá nation ti dúró. Bẹ́ẹ̀ni, ó ti ń lò báyìí. Ẹ máa wọlé ìwọ́rì nípa ṣàríà lọ. Ṣebí àwọn ọmọ àlè Yorùbá ṣebí orí wọn pé nìyà. Àfáàtòrí ẹ̀ bá pé kò tẹ̀lé máa sọ̀rọ̀ ṣàríà lọ. Gbogbo tíbi tó ti lọ ṣàríà lọ bó kí ni àbọ̀ ẹ̀. Ọbẹ̀ mọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ní London ni pé àwọn Mùsùlùmí ni àwọn fẹ́ lé wọn. Bẹ́ẹ̀ wọ́n ti ń lé wọn káàkiri gbogbo àgbáyé náà ti ń lé wọn sìn. Okay, so gbogbo rọ́bìṣì tí wọ́n ṣe tí wọ́n rò pé there's nothing there. Òfìfo ìran bí tí ní gẹ́ẹ̀mì tí àwọn èèyàn gẹ́ẹ̀mì lórí ọ̀rọ̀ Muslim kò sí náà. They all come back to education pẹ̀lú gbogbo kìíní wọ̀nyẹn kò sí náà. Kí ni wọ́n fi ṣe kò sí?
It's a nutrient. Ó yí àwọn èèyàn wa ní pé èmi ò wá nítorí ẹ̀sìn gbẹ̀tì. Lọ́lẹ́tì tó ẹni tí mo fẹ́ kí gbogbo yín kẹ́ wọ́n nù ó ní Gani Adams. Ó kọ̀wé ẹ̀gbàjọ tó bá jẹ́ yẹn. Àwòwò àtúnwájú ẹni tí agorí ẹ̀ tó jẹ́ ní wújẹ́ náà lọ ẹ̀. Ìkórora dákẹ́, ìkórora máa ṣe tiẹ̀. I'm telling you, tó bá fẹ́ continue lọ, I'm serious. Tó gbé gbogbo ọkàn tí wọ́n ṣe lánàá fún Sunday, wọ́n ní gbogbo ọmọ Yorùbá. Gbogbo Yorùbá ni wọ́n pè ó. Gbogbo agbára Yorùbá kí wọ́n gbélé kán fún pé wọ́n á ṣe ní ilé à. Bí ọ̀rọ̀ pé ẹgbọ́n kan bí ẹ̀mọ́ kan tó lọ lánàá yẹn. Ìfọ̀ àṣẹ tó jáde látẹnu Ọọ̀ni of Ifẹ̀ sórí Sunday. Tó bá jẹ́ èmi ní Gani Adams, God made me. Màá dákẹ́, màá máa ṣe tì mí. Tó ṣe kìíní kan gbé àwọn kan, tó bá tọ́ ẹ̀ á kọ́ntínú ẹ̀kọ́ sílẹ̀. Ẹbí Yorùbá ni mí. Ẹ ṣe bàbá mi. Ẹ ṣe bàbá mi. Mo ní èmi jẹ́ǹtù. Ìyàwó Abíọ́dún, wọ́n ní kí lèmi wí. Ṣé mi ò jẹ́ǹtù ni? Jẹ́ǹtù lẹ́dí ní èmi kì í ṣe fáìtà o. Kẹ́nikẹ́ni má sì mi lọ síbi ìjà wa gbósókè ìṣẹ́jú méjì ìyá mi àbúrò mi. A ti gbé tọ́ọ̀lù yẹn dákan bá wa gbósókè. Hello. Hello. Jẹ́ǹtù lẹ́dí ní èmi kì í ṣe fáìtà o. Kẹ́nikẹ́ni má sì mi lọ síbi ìjà ẹ bá gbósókè wọ́n dẹ̀ máa búyàn sí mi ẹ bá gbósókè. Very to you. Thank you, bàbá mi. Ìgbà ọdún kan ni. Ẹni tó pè yẹn stop ọ máa pè yín padà tó bá ti kàn yín ẹ dákun bá wa stop wa ẹ bá wa gbọ́ sókè bàbá mi. Ṣe tọdún yìí èmi ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé èmi tọrọ 100 years fún yín tó bá dẹ̀ tún wù yín tẹ bá fẹ́ mi ẹ lè béèrè gift tèmi nìyẹn. Ó dá iṣẹ́ o. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run dúpẹ́ lọ́wọ́ àwọn nílẹ̀ Ọ̀nìrìṣà kábíyèsí o. Inú gbogbo àwọn lálẹ́ dùn inú gbogbo ọmọ Yorùbá dùn lánàá. Bẹ́ẹ̀ni. Báwùjì jẹ́ ọ̀pá àsọ̀ǹgbà kan pé àwọn alálẹ̀ ń bínú. Alálẹ̀ ló ń fi abẹ́rẹ́ sẹ́bi. Jẹ́ akẹ́kọ̀ọ́ lélẹ́yìí. Ìpínlẹ̀ ilẹ̀ Yorùbá báyìí ìgbé òun ló ń ṣẹlẹ̀ yìí. Bẹ́ẹ̀ni. Ìjọba rántí 2021 tó lóye ní pílẹ̀nì tó fẹ́ gun tó ń gbéra yìí. Ẹ bá lọ mú tẹ́ńbọ̀dì o, ẹ jábọ̀ o, Gani ti mú tẹ́ńbọ̀dì. Ó sọ àwọn inú pílẹ̀nì Gani àtù. Ẹ bá gbọ́rọ̀ mi, tẹ bá sùn, kò sónú ó ti mú tẹ́ńbọ̀dì. Ẹgẹ́ tí sì olóyè sọ ń gbà yẹn ó ní ẹ wá wọnú ọkọ̀ ìyọkọ̀ gbàlà yìí Tinubu gan ti wọnú ọkọ̀ gbàlà báyìí o Ọọ̀ni gan ti wọ̀ gbogbo ọba Yorùbá àti wọ̀ èmi gan ti wà mẹ́ mo jókòó sẹ́gbọ̀n ní báyìí ni wọ́n ní kí n jókòó síbẹ̀ ẹgbẹ́ òní lẹ́yìn láyé ibẹ̀ lèmi tó sì jà fúnra ẹ̀ dátì ẹ̀ mọ̀ ni ẹ̀gbọ́n dátì ẹ̀ mọ̀ èmi sì rí dáhùn fowó. Bàbá Èkìtì ń ṣàjàsà ẹ̀ láàbí lánàá ó mú yes. Bàbá Èkìtì máa ń ṣe ìyẹn. Ó mú yes. Ṣẹ́rí Gani Adams ṣìgìdì tó lóun fẹ́ tẹ́ ni tó ní kọ́ lọ fòun sómi lọ rámi ní ọ̀rọ̀ àbọ̀ ẹ̀. Ṣé mi ò sọ ó tó àwọn alálẹ̀ ló ń ṣiṣẹ́ kí jẹ́ pé àwọn èèyàn ẹ̀ gbàgbé ẹ̀sẹ̀ ẹ̀. Alálẹ̀ wọ̀ toilet work Yorùbá dẹ̀ ti sọ̀rọ̀ dẹ̀rẹ́ wọ́n ní ilé tó bá ń tòrò ọmọ àlè bẹ́ẹ̀ náà ti dàgbà ọmọ àlè ó ti dàgbà ń sìn adẹ̀tí ọmọ kan Ìgbò òun ṣèyàn lásán òòṣà ní àwọn alálẹ̀ gbogbo ẹrú máa lẹ Yorùbá pátápátá òun lè rí yẹn bẹ́ẹ̀ fọ́ bẹ́ẹ̀ kọ̀ máa gbà fún
gbà fún mi. Ẹ bá wa láti ètò yìí, ẹ bá mi tọ́tọ́ bọ̀ lórí tí òyìn àti máa pariwo ni. Orúkọ ló ń ké gbọ́dọ̀ ẹ̀kọ́. Ìrẹ̀lẹ̀ tí Yorùbá tó sọ pé Yorùbá máa accommodate gbogbo nǹkan tó ń jẹ́ nǹkan Yorùbá pátápátá ló wà lára Ìgbòho. Bẹ́ẹ̀ni, loyalty yẹn pọ̀. Ó kọ́ mi kò sọ pé kó tí ara àwọn bàbá tó tú wá sáyé ni. Irú mọ́lẹ̀lẹ̀ ń wò yẹn. Kò gbọ́dọ̀ tí Ìgbòho bá ṣàdúrà fún yàn, ayé ẹ̀ ti da. Bẹ́ẹ̀ni. Ó gbọ́ wọn lọ́wọ́ nìkan tiẹ̀ da. Ọ̀dà iṣẹ́ gan-an, àwọn lè wá dúpẹ́ bàbá Ìgbòho. Tó ń bínú ẹ̀ tí mo dẹ̀ sọ nípa ti Gani pé ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ yẹn ti di ó ti dàṣẹ ó ti di múlẹ̀ ní Yorùbá. Kó lọ ṣolókun ẹni nǹkan tó ẹ rí àṣírí òótọ́ ni confam kì í ṣe àwọn ẹ̀yìn gbogbo nǹkan tó ń ẹ mo lè sọ pé nǹkan tí ò ní ṣe lánàá yẹn mi lè sọ pé ìgbà tọrọ pé wọ́n mú wọn kó fẹ́ jọba nínú wọn dùn kó yẹn. Àìmọ́ ò ní dùn lánàá ni wọ́n dùn. Tó bá sínú wọn lánàá irú ilẹ̀ ló ṣàdúrà fún Ìgbòho lánàá gbogbo Yorùbá pátá gbogbo ilẹ̀ kóòtù òjìire ló ṣèwúre fún lóye lánàá. Bẹ́ẹ̀. Ẹni bá tẹ̀ sọ torí sápá ni ó lọ ìṣègò ni igbó dà bàbá wa nìyẹn ńlẹ̀ Oòduà ńlẹ̀ Yorùbá máa lọ àwọn alábòókè fún wọn lẹ̀ láyé Yorùbá nation 100% 99% disloyalty ni 100. Kí ló dé kí ni wàhálà báyìí kí ló dé tẹ́lẹ̀ fa sóòjà fún mi ẹ ṣàánú mi mo ṣẹjọ́ bí mi lọ́wọ́ ẹ má fa sóòjà fún ẹ bá gbóhùn sókè sà ẹ má fa sóòjà fún mi. Hello, testing microphone. Wàá borí ọ̀tá ẹ̀. Ayé adájú sá. Wàá borí ọ̀tá ẹ̀ o. Whether they like or not. Oníbọ̀wọ́ ẹ̀gbọ́n ọmọ tí lọ́la mú ọmọ. Oníbọ̀wọ́ ẹ̀gbọ́n ọmọ tí lọ́la náà bí. Ọlọ́run ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ ni bàbá mi sọ. Máa borí ọ̀tá ẹ̀. Whether they like or not. Happy birthday to you. Ẹ ṣé bàbá mi, ẹ ṣé mo dúpẹ́ sà. Àwọn èèyàn ní ohùn láyé. Ẹ máa ṣe ṣó, ẹ máa mú ṣó, ẹ máa kọ́ ṣó lọ́rùn, ẹ ti kọ́ ṣó yìí lọ́rùn. Ẹ ti kọ́ ṣó lọ́rùn, ẹ gbà mí lọ́wọ́ àwọn bá ti bá wí, wọ́n ti fọhùn ṣó yọ, ẹ máa gbó sókè. Hello. Hello. Yes, sir. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Yorùbá wuyi. Happy birthday to you. Ìgbọ̀dún ọdún kan ní agbára Ọlọ́run. Ẹ̀ẹ́dẹ̀ ní fi eléèṣẹ́ àṣemọ́. Torí pé kí ni àsọdúnmọ́dún báyìí ní máa ṣàwọ̀ àsọdúnmọ́dún. Àsosùn oṣù ní máa ṣàwọ̀ àsosùn oṣù. Èyí gbogbo àdúrà tá a sì ṣe fún ẹ lónìí àárọ̀ mẹ́ lágbára Ọlọ́run. Ẹ wà ní sìnkú ọmọ o, ò ní sìnkú ọkọ o, àmì sìnkú tiẹ̀ náà láìtọ́jọ́ o, ẹ̀mí àgùn lágbára Ọlọ́run. Bó ṣe ṣe ni kó máa ṣe o, inú mi dùn gan ni. Mo ń wò náà látọjọ́ ẹ pé bó mo ṣe connect arábìnrin yìí báyìí. Mo ní ọmọ kan tó náà jẹ́ August 8. Akíkanjú èèyàn bẹ́ẹ̀ náà ni. Very gentle. Akíkanjú ọmọ ni. Very gentle. Bí mo ṣe ń sọ pé lọ́wọ́lọ́wọ́ yìí, ó wà pẹ̀lú US military, ó wà níwájú mi ní sọ bí tán wà pẹ̀lú. So akíkanjú èèyàn gidi gan ni obìnrin ló náà. Ọkùnrin ló yẹ kó wáyé, honestly speaking. Mo ń sọ fún ẹ, ọkùnrin ni Ọlọ́run dá ẹ, iṣẹ́ akíkanjú ló ń ṣe, so ká kúrò lórí ìyẹn. Inú gbogbo ọmọ Yorùbá pátápátá ló dùn sí nǹkan tí bàbá wọ̀ ní rìsà ṣe ní àná. Ọlọ́run á bá wa túbọ̀ lọ́rẹ̀ ẹ̀mí wọn. Wọ́n á pẹ́ bí má pẹ́ ṣe é pẹ́ láyé. Wọn ò ní nájà warawara, wọn ò ní kú ní kíákíá lágbára Ọlọ́run ọba. Nítorí pé kí ni àwòkọ́ṣe ńlá ni wọ́n jẹ́ fún gbogbo ọmọ Yorùbá lápapọ̀. Mo tún wá fèyí ṣàdúrà fún Sunday Igboho náà. Ẹ̀mí tí a náà gùn o. Kò ní rìn lọ́jọ́ tẹ́bi ọ̀pọ̀nà lágbára Ọlọ́run. Kò ní jọ ẹni tí ń wò ní jọ lágbára Ọlọ́run ọba. Tá a bá wá rí ẹnikẹ́ni, tá a bá rí ènìyàn bí ènìyàn, tá a bí láti inú obìnrin tàbí wọ́n fi abẹ gbé jáde, tó bá ló kú bí tí Sunday Igboho máa gbé gbà, wọ́n mọ̀ sóde lọ́rùn ní alágbára Ọlọ́run ọba. Bó ṣe máa rí nìyẹn o, àṣẹ ti gùn. Ṣé wá rí ní tí bàbá ṣe lánàá yẹn kékeré sì ni o, torí mo mọ̀ wọ́n dáadáa, mo súnmọ́ wọn dáadáa.
Àkànbí olódòdó náà mo sọmọ náà dáadáa so mi ní ìdí nìyí tí ò ní jẹ́ kí màmá dárúkọ mi. Kò ní ìdìsá. Tẹ́rí bàálù tó ti fò ní tí àwọn Gàníyàtù bàálù tó ti fò ní ń wáwọ́ sí kí wá ṣe Gàníyà nìkan o a rí láàrin àwọn àgbààgbà Yorùbá kan náà tó jẹ́ wípé wọ́n ti gba àbọ̀dè fúnlẹ̀ Yorùbá ní agbára Ọlọ́run ọba ẹ̀jẹ̀ gbogbo wọn láti ṣètùtù fúnlẹ̀ Yorùbá. Àkànbí olódòdó mọ ibi tó ń lọ ó dẹ̀ mọ tó ń ṣe. Mo fi ń dá gbogbo ọmọ Yorùbá tó bá ń gbọ́ mi lásìkò yìí lójú pé iṣẹ́ tí Àkànbí olódòdó tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ bàbá Ọbásanjọ́ gan ò ní ẹ̀mí ẹ̀. Ẹ kọ orúkọ mi lẹ̀ ẹ mọ̀ mí dáadáa anyway. Bẹ́ẹ̀ni. Ẹ kọ déètì nílẹ̀ kẹ́ kọ orúkọ mi sí. Bàbá Ọbásanjọ́ kò ní ẹ̀mí iṣẹ́ tí Àkànbí olódòdó tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ kò ní ẹ̀mí ẹ̀. Bẹ́ẹ̀ni. Wọ́n fẹ́ rawọ́lé nígbà kan wọ́n sá padà ní nígbà tí wọ́n wà ní gọ́ọ̀mẹ̀ntì. Èmi tí mo máa ń sọ̀rọ̀ mo mọ̀ wọ́n dáadáa mi ò kí ń ṣe politician but àárín gbogbo wọn ni mo wà kò sí tí mi ò sún mọ́nú wọn. Ṣé ń gbádùn ọ̀rọ̀ mi? Bẹ́ẹ̀ni so ìlú kan náà lè ní ìjọba ìlú. So wọn lẹ́mìí ẹ̀ tẹ́ ẹ bá mo ṣe ti Nàìjíríà dé láìpẹ́ ni tí ẹ bá lọ sí Nàìjíríà lẹ́nu lọ́lọ́ yìí mo rìn káàkiri sàṣàní stéètì tí mi dé mo rí ìyípadà tó jẹ́ kó serious gan ni but ẹ ní ẹ bá rí lórí social media wọn ò ní post ẹ̀ wọn à ní sọ nǹkan kan kò sí nǹkan kan kò sí nǹkan kan náà ní gbogbo wọn sọ padà mi ò ṣe campaign fún APC o mo ṣe sọ ṣáájú mi ò kí ń ṣe politician but mo súnmọ́ gbogbo wọn kò ṣe pé mo ń ṣe campaign ní nǹkan tí mo ń sọ yìí iṣẹ́ tí bàbá yẹn ń ṣe iṣẹ́ tó ń ṣe tí ìṣe ẹ tó ní ẹ̀mí àti ìnirú president yẹn rí Nàìjíríà ẹni tí ò bá tó ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn wọn àjẹ́ kó pẹ́ lórí ẹ̀ òní Murtala Muhammed ẹni tí ò bá try irú iṣẹ́ tí bàbá yìí ṣe lọ́wọ́lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ yẹn bọ̀ wọn àjẹ́ kó pẹ́ ń bẹ̀ orí Àkànbí olódòdó ń bẹ lẹ́yìn ẹ̀ náà ni because wọ́n ti try láìmọ̀ iye ọ̀nà tí wọ́n ti gbọ́wọ́ oríṣiríṣi bẹ́ẹ̀ ni mo sọ fún yín ọ̀tọ̀ Ọlọ́run fún wọn ṣe Ọlọ́run dẹ̀ ní fún wọn ṣe. ẹ ṣe lọ bàbá mi God bless you. ẹ jẹ́ ká gbogbo wa máa gbàgbà fún bàbá akówádélẹ̀ rírí lágbára Ọlọ́run ọba ẹ pẹ̀lẹ́ kú ètò. ẹ ṣe lọ bàbá mi ẹyẹ èèyàn mi kí ni bá fi wé yín kí ni bá fi wé bá mi bá ṣe dúpẹ́ lọ́wọ́ ta ẹ pé thank you lọ́la bá mi fún ẹ pé tẹ fún mi ní gift birthday ẹ ṣe ẹ̀yin tẹ́ kí mi mo dúpẹ́ ẹ̀yin tẹ́ pè mí ẹ send message whatever ẹ̀yin tẹ́ kọ́ ní kọ́ comment mo dúpẹ́ ẹ ṣe inú mi dùn pé oṣù birthday mi mo ṣe birthday ó ṣòkò birthday mi ọdún yìí ọdún ayọ̀ mo ṣe birthday on the 3rd ọdún yìí lọ sọ́dọ̀ bàbá wa kábíyèsí Ọ̀ọ̀ni on the 4th àwọn ọmọ tí mo advocate fún tí mo pariwo pé wọ́n fi wọ́n lẹ̀ èmi 5th wọ́n fi wọ́n lẹ̀ látàná pẹ̀lú èmi 5th ló jáde so àti èmi àti ẹ̀yin nínú oṣù August àti láéláé congratulations la mo máa gbọ́ irú àyè la mo máa gbọ́ nílé ẹni kankan wa ẹ ṣe tó bá wù ló ìtọ̀ mi Yorùbá wù ní mo ń jẹ́ tẹ́ bá ti bá wa ṣe ètò ẹ̀ bá wa ṣe ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì láìpẹ́ bá wa láìpẹ́ ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì kọ́mẹ́ntì bá wa kọ́mẹ́ntì ẹ̀yin tẹ́ ẹ̀ tí wàá subscribe sí YouTube channel Yorùbá wù ẹ tẹ subscribe button yín sí YouTube channel Yorùbá wù jù ẹ tẹ notification bell yín sí all tó bá ti ń gbé show jáde ẹ máa máa rí onífẹ̀ẹ́ rẹ̀ ẹ dábàá tó ti ẹ ìbọn ní bàjẹ́ o kábíyèsí ìyájọ́ ògùn òsì Àkànbí ọmọdé sledgehammer àdìsá afẹ́kùn dísà èdè pinpin ní ìgbọ́rọ̀ oríkì yẹn rí gbogbo fans ló bá wù I love you guys see you some other time and if you are coming across my page for the first time in case you don't know me àwọn aṣàkọlórí page gan I am the one and only Akalolu of Yorùbá land adáwọn ọlẹ Yorùbá ọmọ tó jẹ ọmọ lọ ìyọlẹ ètò òpè méjì abẹni ọmọ tí ò ṣe pààrọ̀ tó máa pààrọ̀ tí wọ́n máa déwájú federal government wọ́n bá sàn ẹ̀yìn wọ́n máa déwájú Olódùmarè ìlú kí wọ́n lọ́ọ̀ lọ́fẹ̀ẹ́ o ó lè kú bí 99 times years tí wọ́n padà wá sáyé tó wá di yẹn ti tẹ̀lá láti ẹ̀mọ̀ náà ń sọ lọ́wọ́lọ́wọ́ mo dá ìlú tèmi mọ̀ ọmọ àwọn tèmi mọ̀ mí mo lọ́ọ̀bù yóò dàbọ̀ ẹ ṣé.